tá a bá sòótọ́ tá a bá ní parọ́ kò sí ẹni tó ru ọkọ lérí tó àwọn oyún sọ mí dìyàwó kò sí ẹni tó ru ọkọ lérí tó wọn tí a bá sì ń sọ wípé àwọn tó máa ń jà lérí ọkùnrin wọn ò lọ́gàá number 1 nìyẹn torí tí ò bá wá rí bẹ́ẹ̀ ó bímọ 4 fọ́kùnrin èyí owó orí kò mú wá èyí iṣu kò kó lọ lé yín kò san nǹkan kan lórí rẹ ọmọ 4 lọ bí fún ọbí ọkùnrin ọbí obìnrin tá a bá sọ wípé ó tún wá kan kiri ni ìkan lọ òbí níjó mọ dààmú ayé kiri ọtún wá ká pẹ̀lú side chick inú sẹ́rù rẹ nímọ̀ rẹ bá side chick jà bébí màmá rẹ bá side chick jà kọ́ sẹ́rù rẹ ni sótọ́ sí ọ ìyẹn wá kí ọ délédélé ọdélé ọgbẹ́nu òkè ọbúwejá dákun ta ló wá bùkù lọ ṣé èsè wọ ni ṣé tí ẹ ló mọ̀ràn rárá ni ọwá lọkọ rẹ sọ wípé ẹbá olóyún fóònù àmọ́ jẹ́ pé wọ́n lòún fẹ́ sọ wá parọ́ ni tí sòrí èsè wọ́n ló fẹ́ ni ó sẹ̀ rí ẹni tó fẹ́ nù torí rẹ bá pé nígbà bí àkọ́bí kò sì san nǹkan kan náà ẹlẹ́ẹ̀kejì kò san nǹkan kan wá ibi lórí 4 kò san nǹkan kan ti mọ̀ pé èsè wọ́n ló fẹ́ ọ̀sẹ̀ nídìí kan sọ fún ọ ojú rẹ side chick tó ń lọ bá jà ojú rẹ ní ègbé lọ ṣèyàwó fún só ti yọ tí wọ́n wá ọ̀kẹ́rù rẹ̀ síbì kan ọlọ́run ni ó ṣàánú yín Lájíkẹ́rí náà o bá láìkẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ṣí ẹ̀ dáàbò.